Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. MC mi dẹ̀ ṣe program mo gbà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe tà á fún mi Ọlọ́run á tà fún yín bẹ́ẹ̀ padà iye ńlá ni iye náà ní kó lára yín lágbára Ọlọ́run àlówó lọ́wọ́ àwọn òṣèré bẹ́ẹ̀ ṣe ń wáyé ẹ mọ̀ wá dáadáa àwọn tí wọ́n jẹ́ ṣéwù wa ẹ bókà tá a pariwo ṣéwù lẹ́kàn tí ọ̀gá wa dìde ṣéwù tó bá tún jù wọ́n lọ kó bọ́ta kò sí ṣéwù wa náà jẹ́ wọ́n lè láti stand in bí wáyé àbúrò wọn ni mi lè dárúkọ bó ṣe máa ń pè pé olórí bá mi gbọ́dọ̀ fọmọ. ẹsà láti ọ̀dọ̀ èmi gẹ́gẹ́ bí nǹkan tí látọ̀dọ̀ ti èmi Hassan bàbá tó lè tẹ o nǹkan tẹ́ lẹ́fẹ̀ẹ́ fi ṣe nǹkan ńlá ni wòlá ṣe tọ́lọ̀ máa fún ìjókòó ní 100,000 naira. now màá wá ẹ má bìnrin bí tó bá mú ìmọ̀ àyà sí o ní kẹpẹ́lá you come on please má bọ̀. kí Doyin kó tẹ̀lé Doyin kúkọ yìí tẹ̀lé kó máa bọ̀ bẹ́ẹ̀ tẹ́yàn bá mórí mù máa rí bẹ́ẹ̀ máa pátápátá máa yà yọ ojú mi lè but sunshade náà pè é so I used to cover my eye kò tí ì yá méjì ni mo máa pè yín láti ọ̀dọ̀ títí ẹ ní kẹpẹ́lá kí ló fẹ́ fún ìjókòó yìí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.